Adéyínká aláṣeyọrí ẹ̀ tiẹ̀ ní lẹ́vù abálájọ tẹ́ fi tètè dọ́lọ́mọ láyé ìwọ náà gbọ́n tó ń sọ sóò lè dọ́lọ́mọ láyé báwọn so ọlọ́run lè gbàdúrà rẹ báwọn Yínká aláṣeyọrí ọlọ́run ò ní jó láṣeyọrí mọ́ ó padà dèrò ẹ̀yìn ìbọn wọn ò fi pa ọ ìbọn tó bá ti bímọ láyé ìbọn wọn ò fi pa gbogbo wọn ó mọ̀ kọrin lọ́wọ́ lórí stage báyìí orin Christian wọ́n sì pa ọ́ dànù látọ̀kan wọ́n yìn straight bullet ó sì kú dànù ó ní tẹ́gbẹ́ mọ́ láyé rẹ̀ fún nǹkan tó sọ Nigerian try nǹkan bò wọ́n lójú kò ní dáa fún ìyá rẹ̀ ní kí ní bò wọ́n lójú nǹkan ò ṣe bò wọ́n lójú kán wá pàwọ́ àtẹ́bí ta rẹ̀ dànù só fẹ́ sórí burúkú ni ẹ̀yin olórí burúkú èèyàn ẹ̀yin náà lẹ gbogbo èèyàn ló lè kúnlẹ̀ fún aláìsàfìsì òfò. ẹ̀yin tèmi Bobby Money ó ti jáde ó wá ṣe ìpè fún Yínká Aláṣeyọrí ó ti jáde wá ṣe ìpè fún ó ṣé a máa sọ wípé gbogbo apology video tí Yínká Aláṣeyọrí ṣe àfẹsọ wípé àwọn ọmọ Nàìjíríà ò tẹ́wọ́ gbà ni. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká wo fọ́nrán yìí kí a wo àwọn ìpè tí arákùnrin Bobby tí ó ṣe. olórí burúkú olórin ebó oògùn owó lẹ́yìn ṣe tẹ́lẹ̀ nkọrin Kristẹni ọlọ́run wo ló pè ọ́ ó yá mú rìsọ́ọ̀tì ó yá mú sátífíkẹ́ẹ̀tì ibi tọ́lọ́run ti pè ọ́ bọ́ta ọlọ́run pé òun ẹ̀ mọ̀ ṣe òràràdé sẹ́mi náà ò lè ṣe bẹ́ẹ̀ ni ebó lórí ibú ni yín ẹ bá ti ń rówó change mọ́tò ẹ ti gbalé gidi ọlọ́run ti gbà fún yín àwọn tó bá ní ṣòro bá yẹn ẹ̀yin lẹ́mọ̀ preach fún wọn ẹ̀yin tọ́lọ́run ó dọ̀rọ̀ yín rú láìpẹ́ múra sí ó rí wọn ó pa ọ́ dànù báyìí ni ìbọn ni wọ́n fi fọ́ ojú rẹ̀ dànù pẹ̀lú ọ̀rọ̀ olórí burúkú tó lọ ń sọ kí ló lọ ń sọ lọ́nà láì ṣé dandan ni ó sọ̀rọ̀ ni sáà ni ó sọ̀rọ̀ kò fẹ́ dáa fún ìyá rẹ ni ìyá rẹ fẹ́ sórí burúkú ni ṣé dandan ni kò sọ̀rọ̀ ni kò ní dáa fún mọ́mì rẹ lójú ayé Yínká Aláṣeyọrí ìbọn wọn ò fi pa ọ́ lórí stéèjì ó mọ̀ ọkọrin lọ́wọ́ báyìí wọ́n sì fìbọn pa ọ́ á sì kò ní dáa fún ọmọ ò ní dọ́lọ́mọ láyé bó bí gbọmọ kò ní kù kan olórí burúkú obìnrin àgàn ọmọlọ́mọ náà bẹ́ lórí òrí bẹ́ẹ̀ àwọn ọmọlọ́mọ lórí dànù ni ó lè jẹ́ bàbá rẹ àbí ìyá rẹ náà bẹ́ lórí báyẹn káriwo ẹkún mọ́ ti sàn lè yín ni olórí burúkú ṣe báwọn olórí burúkú èèyàn náà ń kówó fún ọ tán ń dú ọ so ṣe owó sẹ̀rẹ̀ ló fi débi tó dé ni ẹ bá àwọn ọkọlọ́kọ tó ń dú ọ ni màá fi ọ́ sẹ̀sìn o má sì ń tó ṣe ìwọ ọlọmọ gbàdúrà so àwọn òbí yẹn wọn gbàdúrà so ohun tó ń sọ sí pé a ò gbàdúrà ní Nàìjíríà pẹ̀lú bí orí òkè olórí burúkú ṣe pọ̀ ní Nàìjíríà tó àti ṣọ́ọ̀ṣì wèrè tó pọ̀ ní Nàìjíríà yìí so àti gbàdúrà tó. mo ní ìbéèrè méjì tàbí mẹ́ta tí mo fẹ́ bi arábìnrin yìí tó ń pè ní Yínká Aláṣeyọrí mò ń bọ̀ ńbẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìjọ Redeem ẹ̀yin lẹ́sìn ń dá wàhálà sílẹ̀ láwọn ọ̀nà wo sà à ń sọ pé kí bàbá Adébóyè ó jáde kí wọ́n sọ̀rọ̀ àmọ́ ohun tá à ń sọ o ṣùgbọ́n torí pé ohun tó kọjú sẹ́lòmí sà ẹ̀yìn ló kọ sẹ́lòmí mo sì ń sọ màá dẹ̀ tún máa sọ wípé tó bá jẹ́ pé Redeem Church or Redeem Camp kan ni wọ́n wọ̀ ọ́ ok let's say wọ́n wọ Redeem Church kan wọ́n dẹ̀ kó àwọn ọmọ bíi 50 something tí wọ́n kó ní Òṣogbo yẹn ṣé bàbá Adébóyè ò ní jáde ṣé wọn ò ní sọ̀rọ̀ ẹ̀sà kíní ẹ̀sà ó simple gan o because bẹ́yìn ohun ìjọ Redeem bẹ́ẹ̀ ṣe ń gbé kíní ìsà ẹ̀ ń gbé bí ẹni wípé bàbá ò lè jáde kí ló fẹ́ jáde fún ṣáwọn ní gómìnà ni ṣáwọn ní sẹ́nítọ̀ ni ṣáwọn ní pírẹ́sídẹ̀ǹtì ni ohun tó kọjú sí yín nìyẹn now sà bàbá Adébóyè ò bú wọn ohun tá à ń sọ ni wípé ìgbáyé Goodluck bàbá jáde gbogbo àgbáyé lórí kí ló ṣẹlẹ̀ ní ìgbáyé Buhari bàbá ò jáde now kí ló ṣẹlẹ̀ ní ìgbáyé Tinubu sà pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí bàbá ò jáde ohun tá à ń sọ nìyẹn sà kò sí ìfẹ́ àti ìṣọ̀kan nínú Christian body mọ́ mi ò ní pẹ́ nínú fídíò yìí mo ní ọ̀rọ̀ láti bá Yínká Aláṣeyọrí sọ Yínká Aláṣeyọrí ìbéèrè àkọ́kọ́ lélẹ́yìí jọ ṣé lóòótọ́ lo ní oyún rí tó o bá ní oyún rí ni o ò ní sọ pé ká lọ máa gbàdúrà so ohun tó ń sọ ni pé a ò gbàdúrà ní Nàìjíríà kó tó bí ìyálàyà ìyá ẹ láti ń gbàdúrà ní Nàìjíríà so ohun tó ń sọ sí pé àdúrà ò gbàmọ́ àbí a ò gbàdúrà so ohun tó ń sọ sí ni pé àwọn ọmọ tí wọ́n gbé yẹn àwọn òbí wọn ṣe Ọlọ́run bàbá tí wọ́n pa yẹn bàbá yẹn ò kì í gbàdúrà bí. number 2 question ṣé lóòótọ́ ló ní oyún àbí and number 2 ṣé lóòótọ́ ló gbé ọmọ yẹn fún 9 months ṣé lóòótọ́ ló gbé oyún yẹn. number 3 question ṣé lóòótọ́ ló gbé nígbà tó fẹ́ bímọ torí abiyamọ gidi ò ní sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yìí. wòmí tó o bá ń jẹ pẹ̀lú ìjọba yàn ní mínì ìwọ kọ́ ni gospel artist tó wà ní Nàìjíríà tí wọ́n dẹ̀ sọ̀rọ̀
tí a dẹ̀ fèsì wọn pé wọn ò sọ̀rọ̀. So you don't need to come outside and be telling the whole Nigeria that ká máa gbàdúrà. So tó bá gbé ọmọ ẹ láì tí ẹ gbọ́ mi o, tó bá gbé ọmọ tó tara ìjáde ọmọ tó bí tó gbé jọ ipò wo ló fẹ́ wà ní àkókò yìí báyìí. A ní a ò rí àwọn ọmọ wa and today is 22 days a ò rí àwọn ọmọ wa. So òun sọ pé ká lọ máa gbàdúrà àdúrà láìsí ìgbésẹ̀ ká lọ máa gbàdúrà. Ṣé pé mo máa ń pariwo gbogbo nǹkan kan làdúrà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín in fact ẹ wo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sà tó ti la ojú ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn. Ọlọ́run dẹ̀ kú sùúrù, Ọlọ́run ni ẹ sà. Yínká Aláṣeyọrí ìwọ kò yẹ kó jẹ́ ìwọ. Kò sí problem. Ṣé mọ̀ pé tí àwọn bá ti dé level kan sà tó ti rí pé òun ti tó tán kò sọ̀rọ̀ tó òun ò lè sọ. Ọ̀rọ̀ tó sọ ò gba inú ẹ o. Now between now and Sunday jáde and apologize to all Nigeria that you are sorry. Mi ì ní sọ jù bẹ́ẹ̀ lọ. Tó bá yẹ pé lóòótọ́ abiyamọ ni ọ́ ló gbin ó bí ọmọ tó o dẹ̀ gbàdúrà kan jí ọmọ ẹ gbé kí wọn náà rí wàhálà tí àwọn òbí tí wọ́n gbé yẹn tó gbé àwọn ọmọ wọn wàhálà tí wọ́n rí ìsìn tí wọ́n dẹ̀ ti gbádùn till now. Jọ má bínú, let me shock you. Ṣé o lérò pé àwọn ọmọ tí wọ́n gbé yẹn gbogbo wọn náà ló máa padà wá? Àwọn ọmọ tó sì máa kú bẹ̀ yẹn wọ́n wà. Àwọn ọmọ tó pé tó máa délé wọn sì máa kú because nǹkan táwọn ọmọ yẹn tó ti fojú wọn rí. Àánú Ọlọ́run báyìí nìkan ló kù, àánú Ọlọ́run nìkan ló kù báyìí. Wá bọ́ síta wá ń sọ nonsense lẹ́nu. Kò tọ́ sí ẹ lẹ́nu o. Tó bá fẹ́ gbàdúrà lọ kó àwọn fámìlì ẹ jọ kó máa gbàdúrà fún wọn. Lọ kó àwọn fámìlì ẹ sà, àwọn fámìlì ẹ lọ kó wọn jọ kó máa gbàdúrà fún wọn. Kì í ṣe olórí burúkú ọ̀rọ̀ tó sọ yìí, kò tọ́ sí ẹ lẹ́nu Yínká Aláṣeyọrí, kò tọ́ sí ẹ lẹ́nu. Wò mí sà, orúkọ mi ni Wòlíì Ṣẹ́tù, kò tọ́ sí ẹ lẹ́nu. Tó o bá jáde between now and Sunday to apologize to all Nigeria that you are sorry. Wò mí, àwọn abiyamọ tó ń wá ọmọ wọn tí wọ́n rí báyẹn sìn wọ́n gbàdúrà ẹ o. Sórí ọ̀rọ̀ yìí lè die down kó lọ ṣùgbọ́n lọ́jọ́ iwájú gbólóhùn yìí máa dúró dé lọ́jọ́ iwájú. Mo fẹ́ kó mọ bó ṣe ń rí lára, mo fẹ́ kó jí ọmọ ẹ̀ gbé láìpẹ́ yìí kó mọ bó ṣe ń rí lára. Bóyá kó rán ọmọ ẹ níṣẹ́ kó má rí for the past 2 days, mo fẹ́ kó mọ bó ṣe rí lára kó lọ máa gbàdúrà. So àti gbàdúrà tó àbí ẹ̀yin ọmọ Redeem ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ lẹ́nu o. Please be very very careful. It's not compulsory you talk. Àwa tá à ń sọ̀rọ̀ ń sìn ẹ̀rí gẹ́gẹ́ bí ọmọ èṣù àbí ṣebí ẹ̀yin ẹ̀ ń ṣọ́ ọmọ èṣù àbí ẹ̀yin lọ́mọ Ọlọ́run ẹ̀yin ọmọ Bàbá Adébóyè ẹ má sọ̀rọ̀ ẹ kò dákẹ́. But tó báyẹ pé ohun tẹ́ ẹ̀ ń ṣe da no problem sir. Ṣùgbọ́n ohun ẹ sà mo fẹ́ kàn jí ọmọ ẹ gbé kó mọ bó ṣe ń rí lára. Ẹ̀yin abiyamọ olórí burúkú òṣì Ọlọ́run in fact Ọlọ́run a lè dá ẹ lẹ́jọ́. Àwọn kan wà wọn ò tọ́ sí ọmọ níbi táwọn kan ti ń gbàdúrà kí wọ́n rí ọmọ bí ni wọ́n bí wọn lòun sọ nonsense lẹ́nu wípé ẹ̀ẹ̀kan lọ́ọ́ máa gbàdúrà. Is it because you are collecting contract from government àbí bóyá òun rí jẹ lábẹ́ government àbí? Kò sí problem. It is well. Mò ń bọ̀ Olúwa ó kù díẹ̀.